Happy Mother's Day! Ó bá dijọ́ náà gbogbo yín ó post picture àwọn ìyá yín ẹ mọ̀ kọ caption gidi ó mọ̀ gbọ́ you are a very patient woman. Ìyá gbogbo yín bá good and nice and kind ẹ̀yin wọlé làwọn ìyá tí ń gbẹ̀bí ní public hospital. Ìyá Búsárì ni mathematics teacher mi ń jẹ́. Ìyá ń lè ṣépè fókù kókù jíjìde ó sì burú ní bí oko mọ́là. Ẹ kú dédé wòyí o ẹ̀yin ará ilé ẹ̀yin ojúlùmọ̀ Afẹ́nifẹ́re lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Bàbá tèmi sọ mí ní Oreofe Ògùntọ́lá ọmọ Bọ́láńlé Ọláìtàn Àníkẹ́ ọmọ Kúlódò lórí ètò yín ètò wa ètò GbasGbos ìsọkúsọ láti kàn ní Motherland Reality TV show lẹ́dẹ̀ tí ń gbọ́ ohùn mi. Àkórí ọ̀rọ̀ tí mo mú wá fún yín lónìí ni Happy Mother's Day. Ẹ máa bá mi ká lọ. Happy Mother's Day! Ó bá dijọ́ náà gbogbo yín ó post picture àwọn ìyá yín ẹ mọ̀ kọ caption gidi ó mọ̀ gbọ́ you are a very patient woman, you have always loved us, you always pray for us, you never say a bad word, you are good and nice and kind. Tí ìyá gbogbo yín bá good and nice and kind ẹ̀yin wọlé làwọn ìyá tí ń gbẹ̀bí ní public hospital àgàgà àwọn tí ń ṣiṣẹ́ lantinata àti postnatal. Tí ìyá gbogbo yín bá good and kind and nice ẹ̀yin wọlé làwọn ìyá tí ń kọ́ mathematics in public school àbẹ́yìn wọlé làwọn ìyá tí ń ṣe counselor in public school. Ìdí tí n fi mọ̀ wéré o ìyá Búsárì ni mathematics teacher mi ń jẹ́. Ìyá ń lè ṣépè fókù kókù jíjìde ó sì burú ní bí oko mọ́là size 52 ní bra size rẹ̀ pleating skirt ni mọ́ wọ̀ bí deeper life nídìí rẹ̀ náà pleat sí méjì báyìí gbogbo ẹ̀fẹ́fẹ̀fẹ̀ ìyá ní bí òkè Olúmọ. Gbogbo wa tí ìyá Búsárì bá ti wà ní kíláàsì wa ní headmaster máa ń wá headmaster bá ti wá dé kíláàsì wa ìyá Búsárì yóò mọ̀ ṣe bí ẹni pé òun nífẹ̀ẹ́ wa yóò mọ̀ ṣe bí èèyàn gidi sáwa student ó mọ̀ gbọ́ student stand up read multiplication table 2 wọ́n gbèsè lé wa lọ́wọ́ àwa náà mọ̀ ká 2 times 1 2 2 times 2 4 2 times 3 6 káwọn méjì lè ráyè ṣòṣì wọn àtàwọn wèrè méjì ń ṣàṣùṣẹ́wà ara wọn ni tí headmaster bá ti wá lọ tán ìyá Búsárì ó padà wá sí normal life rẹ̀ níbi tí ó ti mọ rún ọ̀rọ̀ pọ̀ bí ẹni jẹ súngbóná ojú bọ́ọ̀dù lòun mọ́ ń ṣàlàyé mathematics tiẹ̀ sí yóò wá kọ answers sálẹ̀ bó bá ti kọ answers sálẹ̀ tán ó mọ gbọ́dù you understand ẹni bá sọ no tiẹ̀ ta ó tiẹ̀ tọjọ́ kan ní kọ́mà kan bá sọ pé no ìyá Búsárì bá sọ pé mo rò pé ìyá rẹ̀ kọ̀kọ́ kí ni mo explain ní ìsìn tí ò yọ ọmọ ń sunkún tá a fi close ìjọ náà ni torí ìyá rẹ̀ kọ̀kọ́ ń tòótọ́ a sì mọ̀ doni ìmọ̀ multiplication table lórí ká máa sọ̀rọ̀ simultaneous equation abẹ́lẹ̀ tàṣe further maths ibo ní ń tì rí storytelling yìí ni bí aláfiṣe kélédùwàjẹ́ rítajẹ́ ṣe ń bẹ̀ ni sọ́jẹ̀tì wo ló jẹ́ pé ẹni tó kọ́ olùkọ́ tó kọ́ ní òdì òmọ́ kọ́mẹ́ǹtì sí comment section tó bá sì gbójúgbóyà bíi tèmi o lè dárúkọ tíṣà kò dárúkọ rẹ̀ sí comment section gbogbo wọn náà ti ń lo social media ní ìsìn ó lè jẹ́ máàsì ó lè jẹ́ english náà kọ́ ó lè jẹ́ french kódà ó lè jẹ́ yorùbá ká lè mọ̀dí tọ́pọ̀lọ́ rí òfin jí pépé sí yorùbá kọ́mẹ́ǹtì sí comment section kò jẹ́ àmọ́ àwọn olùkọ́ wa náà ti wà social media ní ìsìn wọ́n rí wọ́n lè get better àwọn tó sì wà níléèwé ní ìsìn wọ́n lè learn better nítorí tiẹ̀ tó kò jẹ́ bó ti jẹ́ fún tọ̀sẹ̀ yìí ìyókù tún dọ̀sẹ̀ tí ń bọ̀ wọn sì nífẹ̀ẹ́ lómi ṣe mí wọn nífẹ̀ẹ́ lómi ṣe yín wọn nífẹ̀ẹ́ lómi ṣe kankan nu wa lẹ́ẹ̀kan sí Oreofe ni wọ́n sọ mí ó dìgbà kan ná ire o.